obìnrin jẹ́ láwùjọ, iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú. Ilé obìnrin ni mí òun. Àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. Marin máa ṣoge, Marin gbẹrẹ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. Èmi á sọ wípé ní abala kò ní rí tilé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. Orí mi gbọ́ má ṣe gbàbọ̀dé ibi, ẹlẹ́dàá mi lànà ire kò mí, ẹsẹ̀ mi kó gbé mi dé ibi tí ire mi wà. A kí yín káàbọ̀ sórí ètò Obìnrin ni mí. Ètò Obìnrin ni mí, ètò tá a ti máa ń sọ gbogbo nǹkan tó jẹ mọ́ obìnrin pátápátá. Ẹ̀yin ará lè ṣe dáadáa lába yín. A kí yín gbogbo ibi tẹ́ ti ń wò wá. A dẹ̀ gbà aládùúrà wípé lágbára Elédùmarè ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. A kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Obìnrin ni mí. Ètò Obìnrin ni mí, ètò tá a ti ń sọ gbogbo nǹkan tó jẹ mọ́ obìnrin pátá. Ọmọdé, ìyàwó ilé, ẹ̀kọ̀ọ̀kan náà a dẹ̀ máa ń sọ ti tàwọn ọkùnrin. Ètò tó máa ń fúnni lọ́gbọ́n, kò sí ní wákàtí kan tá a bá jókòó yìí kẹ́ má rí omi ọgbọ́n mu, ẹ̀rí ẹ̀kọ́ kan tàbí méjì mú lọlé fún aya, fún ọmọ, fún àwọn bàbá wa náà. Ẹ wo orúkọ mi náà ò yí padà gẹ́gẹ́ fún àwọn tó mọ̀ mí. Ṣùgbọ́n àwọn kan wọ́n ṣẹ̀ṣẹ̀ lè máa darapọ̀ mọ́ ètò Obìnrin ni mí lórí ìkànnì Startimes TV ti Yorùbá. Orúkọ mi náà kò ju Ololade Oke, ọmọ ní ìlú Ìjẹ̀ṣà tí lọ́mọkọ wá ní ìlú Abẹ́òkúta. A kí yín káàbọ̀. Ẹ ṣáà rí kí mo ṣáà ń kí yín káàbọ̀, mo ń kí yín káàbọ̀. Kò yí sí náà. Ẹ wo ẹ dẹ̀ mọ̀ pé igi kan ò kí ń dágbó ṣe. Òwe ẹ̀yin àgbà náà dẹ̀ sọ pé àrò mẹ́ta ò kí ń dọbẹ̀ nù. Mẹ́ta la máa ń pè lórí ètò yìí. A kì í pé mẹ́ta lásán torí pé kí a bá lè mú kókó tó ṣe kókó wá fún yín lórí ètò ni. Wákàtí kan tẹ́ bá máa lò kẹ́yìn náà mọ̀ pé ètò yìí ètò tó jinlẹ̀ gidi gan ni. Ẹ jẹ́ kí n fún àwọn sísí mi, omidan mi, sweet sugar. Ẹ jẹ́ kí n fún wọn ní ààyè ìkan kí ẹ̀yin ará lé. Ẹ̀yin ará lé ṣe pé sweet sugar ní lóòótọ́ wọn ò ṣì sọ. Sweet sugar. Sugar máa ń dùn. Sugar máa ń dùn, àti wá fi sweet. Ẹ ti wá fi sweet sí. Ẹ rí pé ó ti dùn pa nìyẹn. Ẹ wo ẹ káàbọ̀ sórí ètò yìí, ètò wa Obìnrin ni mí. Gẹ́gẹ́ bí aya Òkè ṣe sọ, a máa ń mú ètò yìí wà fún ọmọdé, ó wà fún àgbàlagbà, ó wà fún ọmọdé, ó wà fún ọkùnrin, ó wà fún obìnrin. Ẹ̀kọ̀ọ̀kan tínú wa bá dùn a lè wá mú tọkùnrin mọ́, ṣùgbọ́n ó máa ń mú ọgbọ́n wá dáadáa. Ẹ̀dẹ̀kú ìpalẹ̀mọ́ ọdún náà a bá wa láyọ̀. A dẹ̀ ṣe ń sáré ọdún náà, ẹ jẹ́ ká rọra sáré, ká má lọ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. Kábàlè ṣe kíni, kábàlè ṣọdún ayọ̀. Fún ẹ̀yin tẹ́ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, orúkọ mi kò yí padà, Feyisayo Aiyepola náà ló ń kí yín láti àgọ́ ọ̀kà ní gbàgùrà. Àfàgọ́ ọ̀kà náà. Àwọn àgọ́ ọ̀kà nìyẹn. Àwọn ìyá ọkọ mi nìyẹn o. Bẹ́ẹ̀ni o, mo lọ mọ́kọ wá lábẹ́òkúta ní gbàgùrà. Wọ́n lè máa ń tọ́jú ìyàwó. Bẹ́ẹ̀ni, mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ kí n fi àyè lẹ̀ fún omidan Vanessa kó ṣe kí ni. Ẹ̀yin ará lé ṣe pé akọ̀fẹ́ yìí pọ̀ lé ni. Bó ṣe sọ pé ká rí pé ṣúgà ó ṣe kẹ́nẹ́kan kí ni akọ ẹ̀ pọ̀, kí ni àwọn àti rí pé sweet sugar ni àdẹ̀ fariwo pé gbàgùrà, èdè gbàgùrà ìyẹn gbàgùrà. Ẹ ṣe àwa náà ọmọ Ìjẹ̀ṣà ni wá. Ẹ̀yin ará lé ẹ káàbọ̀ sí àkọ́tún ètò Obìnrin ni mí. Ṣé dáadáa lẹ wà? Ṣé dáadáa la bá yín? Ọmọ ńkọ́, ọkọ ńkọ́, grandma ńkọ́, grandpa ńkọ́, everybody ńkọ́, ṣé dáadáa lọ wà? Ẹ dẹ̀ ṣe ohun tẹ́ máa ń wò wá gbogbo gbà. Ojú tẹ́ fẹ́ fi ń wò wá ò ní fọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni etí tẹ́ fi ń pọ̀ wá ò ní di. Ìdẹ́ sí mówó náà kò ní tán bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Èmi lọmọ yín, baby girl yín, original baby kan ṣoṣo lórí ètò. Tèmi Tọ́pẹ́ táwọn olóyìnbó máa ń pè ní Vanessa.
ọmọ Ìjẹ̀ṣà kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní pé àwa lọmọ wa ẹ má jẹ́ sọ̀rọ̀ pé àti àwọn fèyí sọ sí wọn sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ jù ní sí wọ́n máa fi bú mi ni so ẹ má jẹ́ no mo mọ̀ ẹ má ìwọ àti ta ni mo wọ́n ní Ìjẹ̀ṣà ọ̀ṣẹ́ kí ni òṣèré onílẹ̀ obì wọ́n ní ilé lẹ́rú ọba wa tí mú náà rọ mo mọ̀ ẹ pé ìgbéraga ni mo fi sọ sọ́ra mo kọ́ ẹ kí n má sọ ju sọ́ra pọ̀ ní fi bú mi ni pé tèmi náà ti pọ̀ ju pé mo ti ń sọ̀rọ̀ jù náà ni. ẹ̀yin ara lé ṣe mọ̀ kémi ò ní wàhálà àmọ́ ó sọ nǹkan kan tí n tọ́kẹ́ sọ nǹkan kí ẹ mọ̀ kó máa gbogbo yẹn máa sọ pé ẹ̀yin ni sweet baby girl ẹ̀ ó wá sọ pé òun ni sweet baby girl kan ṣoṣo lórí ètò náà kí ni gbogbo yẹn. mo ní original baby girl jẹ́ pé àwọn yòókù wá sọ pé kan ṣoṣo lórí ètò náà kí ni túmọ̀ gbogbo yẹn. jẹ́ pé àwọn yòókù máa sọ pé sweet baby girl mo jẹ́ kọ́ mọ̀ pé àwọn yòókù tó sọ sweet baby girl àwọn kìíní kan sugar baby girl èmi ò kò sí nǹkan tó kàn mí nìyẹn o original àwọn yòókù yẹn wọ́n ya lò ní wọ́n kàn fi àjà sáà ìgbà tó sọ pé kan ṣoṣo lórí ètò lèmi fẹ́ bá ẹ jà sí kí ni ìtumọ̀ kan ṣoṣo náà àwa yòókù à sweet. okay sweet ẹyin sugar baby girl ní náà bọ original ni mi má lọ rò ó original ni mi èmi original kan ṣoṣo má lọ rò ó orí Fèyí tó wọ o rò pé lásán náà fi ń wọ white ni ẹ̀yin ara ni wọ́n fẹ́ sọ mí sáà ni torí pé wọ́n ti sọ sí pé àwọn gbàgùrẹ̀ máa ń tọ́jú ìyàwó wọ́n tẹ̀ láti máa ń tọ́jú ìyàwó mi ò ní fọ́ọ̀lù fún trap wọn lórí ètò lónìí ẹni tí a dákẹ́ kò ní ìdíkà máa no cap no kò sí kíná sí. bọ̀wọ́ tọ́ ni ẹ má jẹ́ ń parọ́ wọ̀ ní láti ẹ̀ pé mo rí ẹ̀rí pé Ayọ̀ Òkè ṣe dùn bó ṣe fine èmi gan ti fẹ́ sọ pé kí ló ń ṣẹlẹ̀ ẹjọ́ àwọn Yorùbá máa sọ pé cut soup for me cut soup for me now ṣé wọ́n fine lọ́mọ fine báyìí cause kò yé mi rárá bọ́ mi ò ní argue àwọn gbàgùrà ń tọ́jú ìyàwó lóòótọ́ wọ́n tọ́jú wọn lóòótọ́. ó ní kinní kan tí a gbọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́nu tí ẹni yẹn sọ pé Ọlọ́run máa ká ṣiṣẹ́ ṣe tàbá jí láàárọ̀ ká máa gbàdúrà pé Olúwa o aláwù bí mo ṣe ń lọ yìí o ṣọ́ mi lọ o ṣọ́ mi bọ̀ o má jẹ́ kí n pàdé àwọn alákòóbá ogun alákòóbá má má jẹ́ rìn alákòóbá ọkùnrin alákòóbá obìnrin ọmọdé àgbà torí kò sẹ́ni tí ò lè ṣe alákòóbá ọmọ ọdún méjì gan ó lè ṣàkóbá ẹ̀ ó lè ṣàkóbá nígbà tó bá tí àwọn nǹkan míì tó máa ṣẹlẹ̀ tó máa ní bóyá wọ́n ń wá ọmọ kan bì kan tí wọ́n wá rí ọmọ yẹn lẹ́gbẹ̀ẹ́ èèyàn bóyá o kàn ń rìn lọ ni o ọmọ yẹn máa wá tó bá ní ṣóun ló wọ́n bá béèrè lọ́wọ́ ọmọ yẹn pé did he carry you? ọmọ yẹn yes àwọn yẹn rí yes wọ́n ti fẹ́ lolúwa ẹ̀ pa kó mọ̀ pé kò jọ́ ọmọ ọlọ́mọ gbé o. àbí kó lù ẹ́ kọ́ ni àwọn ẹ ṣàmù àwọn tó máa ń báyọ̀ gbọ́mọ ni kó bá mi gbọ́mọ mi. ẹ bá ń gbọ́mọ mi. kó wọ́n máa gbọ́mọ lọ́kọ́ wọn máa ké fún ọ. wọ́n lẹ́nu yìí ó kàn lọ ṣiṣẹ́ iṣẹ́ àwọn photographer àbí àwọn ayàwòrán ó dẹ̀ wọ́n wá tún wá bí pé kó jọ kó bá wọn ya fọ́tò pẹ̀lú fóònù ó bá fi kámẹ́rà tiẹ̀ wà ńlẹ̀ ó bá ya ó fẹ́ fi fóònù onífóònù ya fọ́tò fún wọn bẹ́ẹ̀ ni o kó tó yẹ̀yìn padà àwọn ọmọ ti yí kámẹ́rà tiẹ̀ dànù àdẹ̀mọ̀ nǹkan tí kámẹ́rà ń sọ lóde òní tó bá fẹ́ ra kámẹ́rà gidi àwọn ayàwòrán ló lè sọ àwọn náà mọ irú kámẹ́rà tó dáa fún iṣẹ́ àwọn. ó dẹ̀ wọ́n kì í ṣe owó kékeré o. tó bá fẹ́ kíṣẹ́ lẹ́ǹsì ẹ̀ lásán. tó bá fẹ́ kíṣẹ́ ẹ̀ dáa ìwọ ló mọ irú kámẹ́rà tó máa lò. mo lẹ́nìkan tó jẹ́ ń pé ṣe ló ń tu owó jọ láti ra kámẹ́rà ó ń dájọ́ fún ni àwọn ọmọ wa mú wọ́n wá fẹsẹ̀ eré dànù. ṣe àwọn pé ọ̀rọ̀ yìí nǹkan tó fi jẹ́ kó rí báyìí ni pé kì í ṣe pé wọ́n kúkú pé kó wá ọ̀rẹ́ ẹ̀ ló kúkú bẹ̀ pé kó jọ kó ṣáà wá help wọn pé ṣáà wá fi ṣe pé oní talent kó máa yàyàn fọ́tò ṣáà wá yà wá fọ́tò ló fi ní kó da ṣe bí iṣẹ́ Ọlọ́run ni pé ẹ jẹ́ ká lọ ṣe bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọlọ́mọ bóyá Ayọ̀ Òkè ṣe sọ Ọlọ́run má jẹ́ ká rí alákòóbá
òótọ́ ni. torí ṣọ́ọ̀bù ẹ̀ lọ́ba jẹ́. àkóbá ìdábà ọlọ́run má jẹ́ ká wá ní pé ó ṣòro ṣe ní báyìí. nǹkan tó ṣàwọn bí mi inú nìkan wá láwọn ilé ìjọsìn tó lọ ṣe kinní fún wa sọ pé kò sí nǹkan tó kun àwọn. pé òun ló fà á. òun ló ó yẹ fà kó á. tẹ̀ sí lè ṣàánú ẹ̀. màmí èèyàn máa rò pé wọ́n ló máa jẹ́ kí n ṣòro ṣe. wọ́n yẹ pé kò lọ sí. àwọn èèyàn wá sọ pé tó wá jẹ́ pé ibi tó lọ yẹn tó ti lọ ya ṣọ́ọ̀ṣì tó tẹ̀ ó rí bí 1 million bẹ́ẹ̀ ṣó máa pín fún ṣọ́ọ̀ṣì pé kíni ni àmọ́ kò yẹ kó tẹ̀ wá dájú ẹ̀ lórí irú ẹjọ́ yẹn ò dáa irú ẹjọ́ yẹn ò dáa ibi tó ti ń gbàjẹ́ tó ti ń gbà mú nìyẹn bẹ́ẹ̀ ni iṣẹ́ ó ló kàn máa lọ ṣe. jókòó kalẹ̀ ń sìn kò sí. ẹ wo ẹ̀yin ará ilé ẹ̀yin náà mọ̀ pé kókó tá mú wá fún yín lé nìkan nìyẹn àkànṣe à ń sọ nǹkan tí a gbọ́ lórí rédíò ní àárọ̀ yìí ni kókó tá mú wá fún yín lé ní àgbáyé ń sìn kò síbi tí ò sí ń ṣẹlẹ̀ ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà òkè òkun wọn kò síbi tí òkè ti ń ṣẹlẹ̀ a dẹ̀ dúpẹ́ pé àwọn ìjọba wa náà àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti jẹ́ kí irú àwọn nǹkan yìí kó dínkù. Kí ni kókó tá a mú wá fún yín lè ní ẹ̀yin ará lé a ní ìbánilòpọ̀ fífi ipá bá ọmọ kékeré lò pọ̀ ṣó tọ́ tí ò bá tọ́ irú àwọn tó ń ṣe irú àwọn nǹkan báyìí kí ló yẹ ká máa ṣe fún wọn abẹ́lómi tó máa sọ pé ó yẹ ká dáná sun wọn ní straight pé kò sí ká má fún wọn ní àyè láti ronúpìwàdà ká ó kú jẹ́ kó mọ nǹkan tí wọ́n ṣe ká ó kú dáná sun wọn àbí ká lù wọ́n ká fẹ́ lù wọ́n pa ṣó tọ́ láti bá ọmọ kékeré lò pọ̀ àgbàlagbà gan-an ká má sọ pé ọmọ kékeré ká má sọ pé ọmọ kékeré ọkọ àti ìyàwó tán fẹ́ra wọn sínú ilé ó ní ẹ̀tọ́ láti fipá bá ìyàwó ẹ̀ lò pọ̀ bẹ́ẹ̀ ni ẹjọ́ ní kí náà ti máa ń pè ẹjọ́ ní àjọsọ díà mo fẹ́ ṣe o mi ò dá mi ò ṣe mọ́ díà mo fẹ́ ṣe o díà mi ò ṣe o mi ò sí ní múùdù bó ṣe yẹ kó rí nìyẹn àwa rí àwọn ọkùnrin míì tó jẹ́ pé wọ́n wá máa fipá bá ìyàwó wọn lò pọ̀ irú àwọn yẹn kan tán ti dàgbà gan wọ́n mọ̀ pé wọ́n mọ bó ṣe rí lára wọn bẹ́ẹ̀ni kábà sọ pé ọmọ kékeré abẹ́lòmíì tó jẹ́ pé bí i ọmọ ọdún 3 kí ni nǹkan tó fẹ́ jèrè lára ọmọ ọdún 3 mo ti rí nǹkan lórí ẹ̀rọ ayélujára lórí ọ̀rọ̀ yìí ọmọ yẹn ọmọ ọdún 5 ni ó wá ń sọ pé ìgbà tó kéré bó ṣe jẹ́ ọmọ ọdún 5 pé èèyàn kan fi ipá bá òun lò pọ̀ pàtó òun wá rí i pé ẹni yẹn ó forcefully àwọn ìbáni pé ó forcefully bá òun lò pọ̀ òun wá sáré lọ bá mọ́mí ẹ̀ pé mọ́mí mi o ẹni báyìí nǹkan báyìí ló ṣe fún mi o nǹkan báyìí ló ṣe fún mi mọ́mí ẹ̀ wá ní pé kó dákẹ́ wá sáré rush lòun lọ sí hospital ó wá rí i pé ìgbà tóun wà lọ́spítù táwọn dókítà wọ́n yẹ̀ wò wọ́n ṣàfi kíni wọ́n nu gbogbo nǹkan lára ẹ̀ òun ṣàrí ẹ̀jẹ̀ pàtó wá ṣe tán mọ́mí òun wá sọ fún un pé kó má sọ fún ẹnikẹ́ni pé kó dákẹ́ ọmọ yẹn wá ní pé láti gbà yẹn gbà táwọn èèyàn míì tún ṣe lẹ́yìn ìgbà yẹn kó lè sọ̀rọ̀ torí pé wọ́n ti jẹ́ kó mọ̀ pé kó má sọ̀rọ̀ pé tó bá sọ̀rọ̀ pé kò dáa ó wá sọ pé tóun bá rí àwọn èèyàn tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún òun tó dẹ̀ ń rìn kiri tí kò sí ìdájọ́ inú òun ò kí ń dùn pé àwọn ẹni báyìí wọ́n ṣe nǹkan tó tó yìí fún mi wọ́n dẹ̀ ṣe ń rìn kiri kò sí ìdájọ́ tó tó fún wọn pé nǹkan báyìí lọ ṣe tí ò dáa kọ́ mọ̀ pé nǹkan tó ṣe ò dáa àwọn òbí mi wọ́n máa feel pé tí àwọn ọmọ bá sọ pé mọ́mì mi èèyàn báyìí ṣe nǹkan báyìí wọ́n fi kí wọ́n bá sọ síta bí wọ́n bà ẹbí wọn jẹ́ pé wọ́n bà ẹbí yẹn lórúkọ jẹ́ kò lè yẹ kó rí bẹ́ẹ̀ tọmọ bá wá sọ nǹkan fún ó believe pé ó trust àwọn òbí yẹn pé ok àwọn ìbọn máa ń pè they are my safe space pé tí nǹkan bá ṣe mí àwọn òbí mi ló yẹ kí n lọ sọ gbàtí àwọn òbí tó yẹ kó lọ sọ fún wọ́n sọ pé kó má sọ̀rọ̀ kó dákẹ́ báwọn ọmọ yẹn ṣe fẹ́ feel tí ò yẹ kó rí bẹ́ẹ̀. àwọn mo tẹ̀ gbọ́ kan mo gbọ́ pé wọ́n ní àwọn ìlú ibì kan wọ́n fẹ́ legalize àbí nǹkan kan pé wọ́n sọ pé kinní ẹ̀ pé ẹ̀jẹ̀ ń sọ lómi pé state of mind ni
state of mind mo wá wò pé irú kí leléyìí ọmọdé sí àgbàlagbà. State of mind. Ó ti yé mi o, kí ni ìtumọ̀ state of mind? Pé nǹkan tó máa mú ẹ kí bí kọ́kàn ẹ fà sí ọmọ kékeré pé state of mind yẹn ni wọ́n tún fẹ́ sọ wọ́n tún fẹ́ fún ní orúkọ. Òun ni àwọn míì ṣe máa ń sọ pé lóòótọ́ a fi ọwọ́ sí ìtàwọn olóyìnbó máa ń pè ní jungle justice tó jẹ́ pé bóyá tẹ́bá ti mú ẹnìkan tó ṣẹ̀ ẹ ti sáré da gìbò ẹ ti sáré da wọ́bò ẹ ti ní kàn fún ní kàn sọ táyà sí lọ́rùn kàn sún. Àmọ́ nǹkan tó máa ń jẹ́ káwọn èèyàn ṣe kínní òun ni pé ọ̀pọ̀lọpọ̀ míì wà tó jẹ́ pé wọ́n á mú wọn lọ sí ilé àgọ́ ọlọ́pàá wọ́n wá ní pé àwọn ọlọ́pàá wọn ṣe nǹkan tó yẹ kán ṣe wọn fún wọn ní ìdájọ́ tó yẹ kán wọ́n lè fún wọn ní wọ́n lè ní kán wá gba béèlì wọn òun làwọn ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ṣe rí àwọn òbí wa náà dẹ̀ lélẹ̀ wọ́n ní iṣẹ́ púpọ̀ láti ṣe lóòótọ́ tá bá ní pé ká wò ó wọ́n fi ipá bá ọmọ lò pọ̀ nǹkan ìtìjú ni àmọ́ tẹ́ bá dákẹ́ ó máa worse. Tẹ́ bá dákẹ́ ọmọ yẹn ẹ ti báwo mo ṣe lè sọ náà ẹ ti kó pọ̀ síbì kan ẹ ti kéèjì ẹ̀. Maybe ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọmọ yẹn ń sọ pé màá sọ lóyìnbó sorry ọmọ yẹn ní pé they took my inner voice. Ọmọ yẹn ò wá lè express láíláí. Báwo ni ọ̀rọ̀ yìí ṣe jáde ọmọ yìí ó wá ń bẹ̀rẹ̀ sí ń kọ ìwé inú ìwé ló wá ń kọ sí èèyàn kan wá rí i pé adúrú nǹkan báyìí lọmọ yìí kọ sílé ìwé ó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ọmọ yìí bẹ̀rẹ̀ sí wá sọ̀rọ̀ náà fi mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà táwọn àwọn imí ìwà tó yẹ pé àwọn èèyàn tún ti abuse ọmọ yẹn tó yẹ pé ọmọ yẹn ò sọ fún àwọn òbí ẹ̀ gbà tó sọ kọ́ máa ní kó dákẹ́ ni pé òun kò sẹ́yìn mọ̀ tó fẹ́ sọ fún wọn ní gbàgbọ́ ni. kí ni ìdí tí àwọn òbí ṣe máa sọ pé kọ́mọ dákẹ́ ṣé torí ti ara wọn ni àbí torí ọmọ àbí torí ẹni tó ṣe àbí torí society àwùjọ wa at large. kí nìkan tó máa sọ. ìṣẹ́rí ìbéèrè tá a béèrè yìí ẹ̀yin ará lé tá a bá padà dé ẹ láǹfààní láti pè kẹ́ dá wa lóhùn ìbéèrè tá a béèrè yìí ẹ̀yin ará lé la jù sí tá a bá padà dé ẹ láǹfààní láti pè wá wọlé kẹ́yìn náà bá wa dá sí ètò kẹ́ bá wa sọ ṣé torí tira wọn wọ́n ṣe ń sọ pé kán dákẹ́ àbí torí àwọn ọmọ àbí torí àwùjọ ṣó tọ́ pé kán dákẹ́ à ń padà bọ̀. Kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé obìnrin ni mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá. Marun máa ṣoge Marun bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. Èmi á sọ wípé ní abala Kò ní rí tilé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ. Ẹ̀yin aráalé ẹ káàbọ̀ padà sórí ètò Obìnrin ni mí kí la dẹ̀ ń sọ lọ à ń sọ̀rọ̀ nípa fífipá bá ọmọdé lò pọ̀ àbí àgbà gan fífipá bá ọmọdé tàbí àgbà lò pọ̀ ṣẹ̀dẹ̀ tí mo bẹ̀ fún ẹ̀yin tẹ̀dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa àti sọ̀rọ̀ jìnnà ẹ lè lọ wò wá lórí YouTube ẹ máa bá gbogbo nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ ẹ máa bá pàdé ńbẹ̀. Kí ni Ayọ̀kẹ́ dẹ̀ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ká tó lọ ṣẹlẹ̀ wọn bẹ́ẹ̀ ni ó tó ká béèrè bẹ́ẹ̀ ni Ayọ̀kẹ́ béèrè ni pé torí ìgbà tí Vanessa sọ̀rọ̀ ó ní pé nínú nǹkan tó sọ fún wa ó sọ pé àwọn òbí ọmọ kan wọ́n sọ pé kó má sọ̀rọ̀ nígbà tó sọ fún wọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ yẹ́ wa ní pé má sọ síta o kíníkan Ayọ̀kẹ́ wá béèrè lọ́wọ́ yín ká tó lọ tẹ́lẹ̀ ó ní pé kí ni ìdí tí àwọn òbí yẹn fi lè sọ pé kọ́mọ yẹn dákẹ́ kó má sàn kankan ṣé torí ọmọ yẹn ni àbí ṣé torí àwọn òbí yẹn ni àbí ṣé torí nǹkan tí àwọn tó wà láwùjọ tó máa sọ. àyànwálé adẹ̀ ti sọ pé a ti sọ pé kẹ́ ẹ pè wá wọlé torí tíyín la ṣe wà lórí ètò ẹ pè wá sórí nọ́mbà tó ń lọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín torí tíyín la ṣe jókòó síbí báyìí ẹ̀yin náà ẹ bá wa dá sétò ṣó tọ́
tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ṣẹlẹ̀ ṣó tọ́ pé kí òbí ọkọ àbí bàbá kó sọ fún ọmọ pé kó dákẹ́ àbí ẹni tí ó ṣe kinní yẹn fún ọmọ yẹn ká ké gbàjarè ẹ̀ síta pé ẹgbà mi lóòótọ́ ẹlòmíì lè wò pé wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́ wọ́n máa wò pé ọmọ mi ò kí ń ṣe kinní mọ́ wọ́n ti bọ́mọ mi lò pọ̀ àbí ṣẹlẹ̀ mọ́ kí àwọn míì wà tó jẹ́ ń pé àwùjọ míì wà tó jẹ́ ń pé wọ́n á wò pé kí ni ìbùn ló fẹsẹ̀ ara ẹ̀ lọ ìkìlò náà wá débẹ̀ kí ló wá dé kọ́nà yẹn àbí kí lẹni ẹ lọ ṣe ń lé ẹ̀ ìbùn ló pè wọ́n ìbùn ló pè wálé ìbùn lè ṣe kinní kan àwẹ̀ ó lè jẹ́ káṣọ tó gbọ̀ gan ló jẹ́ kó ṣé lè wọ́n pé àwọn ọmọ míì wà tó jẹ́ ń pé wọ́n máa ń wọ aṣọ tó jẹ́ kí ó máa ń ṣí balẹ̀ àwọn aráalé ti ń pè wá ẹ jẹ́ ká gbé ìpè yìí hello ẹ kúrọ̀lẹ́ o ẹ jọ̀ọ́ tẹ́ bá ti pè wá ẹ bá wa sún kúrò ní ibi tẹlifíṣàn yín ẹ sún kúrò níbẹ̀ ká lè gbọ́ ara wa yé dáadáa àti ṣí òpó sílẹ̀ o ẹ pè wá wọlé kí ni mò ń sọ lọ ẹlòmíín wà tó jẹ́ pé tó bá ń dàgbà tó bá ń wọṣọ aṣọ ìgbà míì aṣọ ẹ máa ṣíra lẹ̀ ìyẹn ò dẹ̀ túmọ̀ sí pé bóyá ó jẹ́ ọmọ burúkú ìyẹn ò túmọ̀ sí ó ní kinní kan tó ṣẹlẹ̀ ní bí ọ̀sẹ̀ tó kọjá ó lẹ́nìkan tí mo rí bí àbúrò náà ló jẹ́ bẹ́ẹ̀ yẹn ṣá bí ọ̀rẹ́ àbúrò ọ̀rẹ́ ó wá fẹ́ ṣe ìgbéyàwó sọjọ́ yìí bí mo ṣe wá rí ọkọ ẹ̀ ọ̀ṣẹ́ ló mú irun ó ṣe irun sórí ọkùnrin ó ṣe irun sórí tí irun ẹ̀ gùn jẹ́ ká gbé pè yín. hello ẹ kúrọ̀lẹ́ o. hello. ẹ kúrọ̀lẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. àmín orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa dá sétò. Agbọ́yìn sà. Ó ń gbà tí èèyàn bá wá sí ọmọ tó jẹ́ ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún méjì mẹ́ta náà ìgbà ń gbá ń tètè tètè. Ìyí ṣe pé tí bá ṣe pé ṣẹ̀ṣẹ̀ máa ń lo àwọn ọmọ yẹn ni. Ìjẹ̀bí jáde lára àwọn ọmọ ni wọ́n ń lò. Ó yẹ kí ìjọba ọmọ fún wọn lẹ́gbẹ̀rẹ́ ẹbí ìjọba ti dámọ̀ tí wọ́n máa sáré bí ẹ̀jẹ̀. Ìwà tí wọ́n yóò dáhùn borí ọmọ ọlọ́pàá jẹ́ ni o. Àmín àmín àmín. Ìjọba ní dábẹ́ ògbóló tó ń gbà fẹ́rẹ́ òjì ìjọba kọ́ máa rẹ o. Ẹ ṣe sà. Ẹlòmíì yóò fi ọmọ kẹ́lẹ̀. Yóò ọmọ kẹ́lẹ̀ òní mójútó ọmọ. Ẹni tó kọ ọmọ sọ ọ̀gá ló kọ ọmọ sọ́kẹ́ ló kọ ọmọ sọ́yàn. Ìjà mo gbọ́ ọmọ wa o. Ẹ ṣe púpọ̀ àmín. Ẹ ṣeun bàbá mo fura látọ̀fà ẹ ṣe púpọ̀ náà ní pé ká mójútó ọmọ. Nǹkan tí mo wá ń sọ lọ ṣe arákùnrin yìí ó ṣàṣerun sórí ní ẹ̀dẹ̀mọ̀ké ilé oníkálùkù bó ṣe tọ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ nílé tèmi so ìgbà tí mò ń dàgbà tó bá ṣerun sórí tó kọnu sí mi mi ò ní dá ẹ lóhùn ní nǹkan tí mo ní sórí nìyẹn àmọ́ ìgbà tí mo wá ń dàgbà ni mo mọ̀ pé kò ń ṣe dandan pé bóyá kí n ṣe wá rí ọmọ yìí ìyá ẹ̀ nígbà tá à ń dàgbà tó bá ti rí ẹ pẹ̀lú ọkùnrin àgàgà kó wá jọkùnrin tó jẹ́ ń ké bóyá ó ṣe irun sórí àbí irun ẹ̀ ga kò ṣe irun ó ga àbí ó wọ ṣéènì yóò lọ kanlẹ̀kùn ilé ìyá ẹ̀ ni pé ó ti ń bọ́mọ òṣèrìn ó ti ń ṣe kinní kan pé ìyá ẹ̀ mójútó ẹ dáadáa mo ṣe wá rí mo ní ṣé pé ìwọ náà lè gbà pé kọ́mọ ẹ kó fẹ́ ẹni tó ń ṣe irun sórí kókó ẹ̀ ni pé ìgbà míì wà tó jẹ́ pé obìnrin kò ń ṣe pé bóyá ká bá wọṣọ tóbìnrin bá wọṣọ kò ń ṣe pé bóyá bẹ́ẹ̀ náà láyé ẹ̀ náà ti bàjẹ́ àwọn ẹlòmíà nìyẹn pé torí aṣọ tó wọ̀ ló ṣe kí náà ẹni tí ń gbìyànjú láti pè wá ẹ̀lẹ́kọ̀ọ́lẹ́ o ẹni yìí ṣáà ti ń gbìyànjú láti pè wá ẹ gbìyànjú kẹ́ tún pè wá sí mi rò pé ó dà pé nẹ́tíwọ̀kì wá dá lé ní mi rò pé nǹkan kan ṣẹlẹ̀ so
bí bàbá ó ti nǹkan tí bàbá wa lọ́fà sọ bàbá ẹ̀bẹ̀ ó ni jẹ́ láti kí lọ wọ́n rìn. tí nǹkan ó ní ọmọ kékeré kan àti ó ní òbí kan ṣe woman kan báyìí ọlọ́kadà ló máa ń gbé àwọn ọmọ ẹ̀ lọ school àwọn òbí àwọn teacher school wọ́n notice pé tọ́mọ bá wá sí school ọmọ yẹn máa ń pẹ́ wá school wọ́n ṣàlàyé pé bá ti wá school ó máa ń look bí pé ó dirty ó ti dọ̀tí gbogbo aṣọ ti ó máa ń dọ̀tí. béèrè lọ ọmọ pé kí ló ṣe ọmọ ò ní sọ̀rọ̀ kí ẹ̀ ṣáà ṣẹlẹ̀ every time ó wá nígbà kan woman yẹn ọlọ́kadà bá gbọ́ ọmọ wá school bó ṣe bá gbọ́ ọmọ yẹn wá school ọmọ yẹn wá dirty débi pé àwọn tíṣà wá pé kò possible kí ìyá ẹ̀ múra fún ẹ báyìí láti lé wá school ó wá pé ọmọ yẹn jókòó pé kó wá pé wọ́n máa ra nǹkan fún pé kí ló ṣe pé kó sọ̀rọ̀ lọ́mọ bá ní pé ọlọ́kadà òun tó bá wá gbé wọn láàárọ̀ ó máa gbé wọn lọlé kó máa gbóhùn lọlé kan ó máa bọ́ṣọ òun ó máa ṣe páṣàwò fún ó máa kọwọ́ bọ̀ gbogbo ara ojú at everything bá tún ti ń bọ̀ wá ní ìrọ̀lẹ́ náà tó bá tún wá gbé ṣe bẹ́ẹ̀ fún bọ́ ṣe bọ́mọ yẹn ṣe sọ tọ́tọ́ fún ní biscuit tíṣà yẹn wá pé ìyá ẹ̀ pé ibikíbi tẹ bá wà ẹ máa sáré bọ̀ sìn bí àyẹ̀ṣẹ̀ wá sáré dé nìyẹn ó ní pé so ẹ gbọ́ pé nǹkan ṣọmọ yín ẹ sáré wá bọ̀ ọmọ tẹjọ́ ń gbélé tó ń wálé lójoojúmọ́ ẹ notice pé nǹkan kan ṣèǹjì lára ọmọ yín ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ìyá yẹn wá pọ̀ lọ́kadà yẹn ló wá ní pé òun kọ́ o iṣẹ́ èṣù ni o kọjọ kọ́ dáríjì wọ́n ní pé iṣẹ́ èṣù ọmọ kékeré ọmọ ọdún 5 ọmọ ọdún 7 o ṣe lẹ́ẹ̀kan ojoojúmọ́ ló ń ṣe ó wá ní pé iṣẹ́ èṣù ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣe fún ẹni yẹn ṣó yẹ kó gbọ́rọ̀ sí lẹ́nu pé iṣẹ́ èṣù ni. sórí ọ̀rọ̀ gbígbọ́ ọmọ sórí ọ̀kadà yìí èmi náà ti máa ń rò tipẹ́ mo máa ń ráwọn ọmọ dáadáa tó máa gbé wọn sórí ọ̀kadà tó jẹ́ pé òbí wọn ní síbẹ̀ tí ò bá tẹ̀ ń ṣe ìfipábánilòpọ̀ gan tó bá gbé wọn lọ ńkọ́ ibo lẹ́mọ̀ tó ń gbọ́mọ lọ. ó ní kinní kan tó ṣẹlẹ̀ nígbà kan mo ní kẹ́nìkan máa bá mi mú ọmọ mi lọ sí ibì kan pé màá wá máa gbé nírọ̀lẹ́ èmi tẹ̀lé léyìí màá ti pè wọ́n ní iléèwé ẹjọ́ ṣó ti wá tó bá ní ó wá aago mélòó ló wá màá pè nílé ṣó ti dé kò sí dé tó bá ti dé aago mélòó ló dé nígbà tí mo rí pé bí ọjọ́ mẹ́ta kan ó ṣe ségesège mo yà wọ́ ọmọ mi kúrò pé màá ẹ jẹ́ kó máa wà nílé iléèwé ń bẹ̀ wọ́n á máa gbé nǹkan mi tí mo ti ń béèrè lọ́wọ́ ẹni tó mu kí ló dé kí ló tẹ́ pẹ́ kò níbi kankan sọ ṣẹlẹ̀ mọ́ kí àwọn kìíní kò ń ṣe ọmọbìnrin nìkan o wọ́n sọ pé sọ wípé ò lọ́mọbìnrin ọmọkùnrin gan nísìn gan wọ́n ń ṣe fún wọn ẹlòmíà ní àkíní ọmọkùnrin ni mo bí kò sí nǹkan kan ọkàn mi balẹ̀ táwọn ọmọkùnrin gan bá sọ nǹkan tí àwọn ojú wọn ń rí àwa òbí a ní láti ṣe lóòótọ́ a lè máa wà lọ́dọ̀ àwọn ọmọ yìí láti àárọ̀ dalẹ́ ó ṣe kókó àwa náà á lọ sí di ìgbà wa àti jẹ àti mu tó àwọn ọmọ yìí náà ẹnu wọn náà dùn ẹnu wọn náà dùn lóòótọ́ àmọ́ irú tó bá ti dé ní alẹ́ àbí tó bá ti dé lọ́sàn-án kí ló ṣẹlẹ̀ lénìí ó yá sọ fún mi kí ló ṣẹlẹ̀ lénìí ta ló fọwọ́ kùn ẹ́ irú ta ló fọwọ́ kùn ẹ́ yẹn gan kò ń ṣe pé bóyá kó máa lejú o ta ló fọwọ́ kùn ẹ́ ẹ̀rín ni fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀rín ni àá fi bèrè ọwọ́ ẹnìkan ni mo ti kọ́ kinní yẹn bó ṣe ọmọ 3 ló bí tó bá ti dé láti òun náà dẹ̀ lélẹ̀ bí iṣẹ́ bójú ojú mi ni àmọ́ òun ló máa lọ gbá àwọn ọmọ ẹ̀ ní iléèwé tó bá ti dé láti iléèwé á ti máa bi wọ́n kí ló ṣẹlẹ̀ lénìí kí ni tíṣà báyìí sọ kí lẹ jẹ kí ni ṣe bóun ló gbóúnjẹ fún wọn láti iléèwé á tún ṣì bí wọ́n kí lẹ jẹ lénìí kí ni kò sẹ́ni kankan tó fún yín ní nǹkankan ni kí ló ṣẹlẹ̀ tí wọ́n fún yín ní nǹkankan irọ́ ni o ó fẹ́ fi gbọ́ bóyá wọ́n fún ní nǹkan àbí wọ́n fún ní nǹkan tí ò mú wálé. àtàwọn tó tẹ̀ jẹ́ pé táwọn ọmọ bá ti dé láti school ẹ lọ dúró sọ́dọ̀ lágbájá ẹ lọ dúró sọ́dọ̀ tàmẹ̀dùn tún tẹ́ bá ti lọ kó wọn lálẹ́ tún ní béèrè pé kí ni báyìí àtàwọn tó tẹ̀ jẹ́ pé kọ́mọ̀ ẹ̀ tí ìfàjẹ́ nílé kejì wọ́n ti lọ ó yá wọ́n á ti lọ jókòó sí di tẹlifíṣàn ní tẹlifíṣàn
àti ibẹ̀ náà ni ibẹ̀ tí ń bẹ̀rẹ̀. tó máa fún àwọn ọmọ fún pé lọ sí ilé ìbọ̀dá kìíní kan bá mi lọ kọ̀nẹ́ẹ̀tì fóònù mi síbẹ̀. ó ṣẹ̀dẹ̀ rí kínní àwọn ọmọ yìí kò sí bọ́n ṣe lè kéré tó kò sí bọ́n ṣe lè dàgbà tó wọ́n máa fún wa ní sign àárí àpẹẹrẹ lára wọn. àárí àpẹẹrẹ àmọ́ òbí tó bá farabalẹ̀ òwe Yorùbá kan ní tí ojú bá farabalẹ̀ àárí mú òbí tó bá farabalẹ̀ ló máa rí lára ọmọ yẹn tí nǹkan yẹn bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ló sọ pé ọmọ gan délé kò sọ nǹkan kan pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀rọ ọmọ mi tó jẹ́ pé ó ti ń ṣe dáadáa ní iléèwé tẹ́lẹ̀ kàn ṣàdédé rí i pé ó fà sẹ́yìn kò ń sọ̀rọ̀ ní iléèwé mọ́ kò mọ nǹkan kan mọ́ òbí mi á tún máa lu ọmọ pé ó fẹ́ yọ lódo ó fẹ́ ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ ó ju gbogbo ìtẹ̀sán yẹn lọ. Jẹ́ ká gbé pè yín. Hello. Ẹ bá wa ẹ tún bá wa pè àwa fún yín léde. Òbí mi á tún máa lu ọmọ pé o ò kàwé o ò ṣe kinní kan ó yẹ kó mọ kinní rẹ nǹkan kan ti ń ṣọmọ tí wọn tẹ́ ẹ̀ mọ̀ ọ̀rọ̀ bóyá kò kàwé ni ó ti ṣeré jù. kò ṣe kinní kan kinní ó ní tọ̀kọ́ tí mo gbọ́ ní ká pípé iná. Hello ẹ kú ọ̀lẹ́ o. Hello. ẹ tún bá wa pè ẹ pè padà àágbé ó ní kan tí mo gbọ́ tí arábìnrin yẹn kò fẹ́ ṣe nǹkan tó ṣẹlẹ̀ gangan náà ni tí mo kà ẹni yẹn ní ọmọ òun ọkùnrin kò ń gbọ́ràn mọ́ ó máa ń ṣe ó ti ń ṣe jàgídíjàgan ọmọ kékeré ó ti ń ṣe jàgídíjàgan pé àwọn tíṣà wá sọ pé wọ́n máa ń rí òun àti ọmọbìnrin kan papọ̀ ní ilé ìgbọ̀nsẹ̀ ti iléèwé wọ́n máa ń rí òun àti ọmọ yẹn papọ̀ ní kọ́nàkọ́nà iléèwé pé àwọn ìyá yẹn ló ń sọ kẹ́ máa gbọ́ ń pé àwọn èèyàn dẹ̀ sọ pé ọmọbìnrin yẹn ó ti bàjẹ́ ń pé wọ́n máa ń rí pẹ̀lú oríṣiríṣi ọkùnrin ó wá ní ọjọ́ kan náà wà tó jẹ́ pé òun bá nínú ilé àwọn bóun ṣe dé láti ibi iṣẹ́ òun bá nínú ilé àwọn òun wá lé lọlé ń pé ó wá ní àpé kànjọ pé kí ni kóun ṣe póun fẹ́ lọ bá ìyá ọmọ yẹn pé kọ́mọ yẹn má wálé òun mọ́ àwọn èèyàn wá ní ọmọ tiẹ̀ ń kọ́ àbí torí òun ṣe bóun wò pé ọkùnrin lọmọ òun pé ọmọbìnrin yẹn ló ní ọmọbìnrin yẹn ló ní ìṣòro òun ló ń wá ọmọkùnrin òun wá ọmọkùnrin tiẹ̀ ṣó ti bá sọ̀rọ̀ ọmọkùnrin tiẹ̀ ṣó ti bí ní àwọn ìbéèrè ṣó ní àsìkò fún ọmọ ẹ àìmọye wa tó jẹ́ pé à ní àsìkò tó tọ́ fáwọn ọmọ wa lóòótọ́ à jẹun a gbọ́dọ̀ jáde ẹlòmíì wà tó jẹ́ pé tí ò bá jáde lọ́jọ́ kan kò ní jẹun lóòótọ́ à jẹun àmọ́ àárọ̀ a sì ní àsìkò díẹ̀ pẹ̀lú wọn kó tó lọ léèwé tán bá dé a sì lásìkò díẹ̀ pẹ̀lú wọn ká tó lọ sùn kí ló máa ń pè weekend wà ń bẹ̀ a sì lásìkò díẹ̀ pẹ̀lú wọn. ẹlòmíì pátí ló máa gbà lọ. ẹlòmíì á dáa fún ẹ á dáa fún ẹ. pátí ni wọ́n rí táwọn ọmọ wọn iṣẹ́ bójú ojú mi lọ́wọ́ aṣọ Monday di Friday Saturday ó tún di pátí. wọ́n tún lọ. nǹkan tó yẹ ká mọ̀ ni pé àwọn ọmọ yìí àwa la pè wọ́n wá sáyé o wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa ọ̀run wa ló wà ẹ jẹ́ ká gbé pè yín. ẹ ló ẹ kú ọ̀lẹ́ o kí ló délé ní báyìí torí Ọlọ́run o kí ló dé ẹ tún pè wá padà àṣìlẹ́yìn àsìkò díẹ̀ ẹlòmíín wà tó jẹ́ pé kò ní àsìkò kankan bó tilẹ̀ wò kéré mọ́ fọmọ ibẹ̀ lẹ ti máa rẹ́ lòmíì tó jẹ́ ká wò kí àyìn ní time náà mi ò ní time mi ò ṣàlẹ̀ para mi ó mú ọmọ ó lọ sọ sí boarding school. Ẹ̀lú ẹ kú ọ̀lẹ́ o. Ẹ kú ọ̀lẹ́. A wí pé ẹ ti ń gbìyànjú láti pè wá.
Ẹ kọ́lẹ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ẹ bá wa sún kúrò níbi tẹlifíṣàn yín yẹn ká lè gbọ́ ara wa yé. Àbí kẹ́ ẹ yí lọlẹ̀ à ń gbọ́ yín báyìí. Bẹ́ẹ̀ ni. Ẹ̀jọ̀ sílẹ̀ ni wọ́n lè fi kí ẹ̀rọ bá fi pápá ìyàn lò pọ̀ ní tó bá òfin tó ní ìlànà òfin ní ìlú wa. Ó fi pápá ọmọ méjì ọmọ tó tẹ̀mọ́ ọdún mọ́kànlá. Ẹ ṣé púpọ̀ a máa dá yín lóhùn. Ẹ ṣé wọ́n ní kí ni ènìyàn lè ṣe sí i òun la ṣe ní àwọn agbófinró ní ìlú Èkó báyìí sìn mi ò wá mọ̀ nípa àwọn ìlú míì àmọ́ ní ìpínlẹ̀ Èkó ó dẹ̀ yẹ kí àwọn ìpínlẹ̀ ìtókù náà ní ìpínlẹ̀ Èkó a ní ẹ̀ka tí a máa ń pè ní domestic LSDVA Lagos State domestic and sexual violence nǹkan tó jẹ́ pé a lè lọ fi ẹjọ́ sùn wọ́n tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀. Hello ẹ kúrọ̀lẹ́ o. Hello ẹ kúrọ̀lẹ́ o ẹ kúrọ̀lẹ́ o. Àwa nìyẹn o. Orúkọ mi ni Abdullah láti Ògbómọ̀ṣọ́. Ẹ bá wa dá sétò. Mo fẹ́ sọ ní pé Ọlọ́run ló máa bá wa ṣọ́ àwọn ọmọ wa tára bí. Àmín. Ẹni tó lọ́kọ́ lẹ́ẹ̀kan ẹni pé kálọ̀fọ́mọ ìlú màlẹ́fọ́mọ ìlú lẹ́gbẹ̀ẹ́ sí kálọ̀fọ́mọ ìlú tẹ̀. Àwọn tó ń fi ṣọ́ wọn ló tẹ̀ nǹkan. Bẹ́ẹ̀ ni. Èèyàn làwọn náà bẹ́ẹ̀ ni. Àwọn tó ọkùnrin àwọn ó tẹ̀ máa tàkó sí iṣẹ́ wọn ní ìsinmi àwọn náà ìṣèlú nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run ló lè gbà wá o. Àmín o. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé o. Hello ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́ o. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Ó ti rebete ẹ túbọ̀ pè wá sí. Fún ìdáhùn alákọ̀ọ́kọ́ tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwọn ìka kan wà tó jẹ́ pé nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn. Àwọn olóyìnbó á ní fún domestic violence and sexual abuse. Domestic violence and sexual abuse àwọn tí wọ́n máa ń lu tí ọkọ wọn máa ń lù wọ́n àbí tí àwọn wọn máa ń lù wọ́n àti ìfipábánilòpọ̀. Hello ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. Láti lọ́rin ni. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ ti sọ orúkọ yín fún wa. Ẹ kú ọ̀rẹ́ ẹ kú ètò. Àwa nìyẹn. Ẹ kú ètò ọlọ́run ètò náà jẹ́. Àmín. Àmín. A máa rí yín gbọ́ o. Àmín. Ajá ti ní náà ni agbádùn yín. Ẹ ṣé púpọ̀ ẹ ṣé o. Àwa náà dẹ̀ ń gbádùn yín ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ ètò. Ọ̀dà. Gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ tí àwọn alẹ́ ṣàfẹ́ bá wa sọ̀rọ̀ kan lédi o. Ẹni tí pè tẹ́lẹ̀. Hello. Yes sir ẹ kọ́lẹ̀ sir. Ẹ kúrọ̀lẹ́ o. Yes sir. Ètò kọ́tà ìṣẹ́nu tẹlifíṣàn láàárín ìmọ̀ kó ti kọjá. Ẹ ṣé púpọ̀ eléyìí là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló wà lórí òpó báyìí. Ẹ ṣé púpọ̀ yes sir. Àmín àmín. Yes sir. Ẹ ṣé. Láti jẹ́ bàbá tí ń pèsè. Àwọn ará wa láti Jẹ́bà. Ẹ káàbọ̀ sórí ètò. À ń gbọ́ yín sà. Ètò ọ̀sẹ̀ ni pé Yorùbá ní tá a bá dákẹ́ kára ní ọ̀bà ló dákẹ́. Bẹ́ẹ̀ ni. Lọ́sẹ̀ ni pé wọ́n sọ̀rọ̀ kan nínú rédíò. Tó bí wọ́n ti sọ̀rọ̀ yẹn wọ́n ní ọmọ kan ó gbé ìyá rẹ̀ lọ sóko lọ bá ṣàṣepọ̀. Tó èyí tó wá ṣe kínní yẹn tán wọ́n wá sọ fún ọkọ nínú ilé ìyá délé ọ̀sán kọ́kọ́ wípé bàbá ìṣẹ̀lẹ̀
ọmọ ìyá bá fi májèlé sínú oúnjẹ fún ọmọ bá kú. Ìgbà tó máa kú nígbà tó pẹ́ kò ju bí ọ̀sẹ̀ kan sígbà lọ ìyá bá dẹgbà nílẹ̀ nìyẹn ò bá lè sọ̀rọ̀ mọ́ kò lè jẹun kò lè ṣe kan kò lè rìn jáde ní bá jàjà ara. Wọ́n bá ṣe wípé bí ayẹ ṣe wí yẹn kó jẹ́ kọ́kọ́ ó gbé gbèsè nǹkan ní òní rí bá. Ṣùgbọ́n gbà tí bàbá ọmọ wọlé pé òun mọ tóun ó ṣe léṣe orí ìyá ní gbogbo ẹ̀dá ní léṣe. Ọmọ ti kú ìyá ló dẹgbà rẹ̀ bàbá òsì mọ́ ti tí ó gbé lọ ọmọ tí wọ́n tọ́ fẹ́ ṣe mọ́. Irú kan bá ṣẹlẹ̀ kéèyàn ké gbàjáre kéèyàn má rò pé bóyá torí ìtìjú àti nǹkan tó burú ìbẹ́ẹ̀ sí pé kéèyàn sì yẹn jẹ́ tó ráwọn tí ṣe kìíní yẹn gẹ́gẹ́ bàbá tó kọ́kọ́ pè ti sọ yẹn ó ní tí wọ́n fi ń ṣe ó ní jẹ́ fi ń ṣe o ọlọ́run sànù ọlọ́run ìdí agbọ́ wà yìí gbogbo ẹ̀ náà wọ èèyàn obìnrin náà ló jẹ́ wà kẹ́kọ̀ọ́ táwọn ọmọ mi obìnrin ní ìgbẹ́kẹ̀jẹ́ wípé ọmọọba sọmọ rẹ ti mẹsẹ ìfọ̀tí ọ̀yẹ́ kó bẹ́ẹ̀ni ó yẹ kọ́ ọmọ bíléèrè kọ́ ọmọ déètì pé ọmọ tó ti rí kinní. bẹ́ẹ̀ni. tí ọba tí rí kí ló ṣẹlẹ̀ ìyẹn yóò jẹ́ kí ọmọ yẹn náà kọ́ àti ṣe nǹkan níta gan yóò balẹ̀. bẹ́ẹ̀ni. Ọlọ́run ràn yín lọ́wọ́. ẹ ṣé Ọlọ́run ṣàánú wa. Àmín. ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ òun náà ti sọ yẹn kéèyàn ké gbàjarè síta ẹ lọ sáwọn àwọn ọ̀dọ̀ àwọn agbófinró wọ́n á dá yín padà sọ́dọ̀ àwọn tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe nìyẹn kán ti mú àwọn tó jẹ́ pé wọ́n fipá báyàn lò pa kán ti mú àwọn tó jẹ́ pé wọ́n ti fẹ́ lu ti ayé ìyàwó wọn ta nínú ilé wọ́n á mú àwọn tó jẹ́ pé wọ́n ti fẹ́ lu ayé tọkọ wọn ta nínú ilé wọ́n á mú àwọn tó jẹ́ pé ṣe ni wọ́n ń ṣe ọmọ wọ́n fẹ́ lu ọmọ pa ẹlòmíì wà tó jẹ́ pé kọ́mọ́ fọ́ àwo báyìí ó lè mú àwo yẹn kó fi yá lẹ́yìn àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ wọn nìyẹn tó jẹ́ pé wọ́n ṣe bí láìpẹ́ ìlàbí ti dókítà kan nǹkan tí mo ti fẹ́ sọ ni ti dókítà tó jẹ́ pé kínní àwọn tí wọ́n máa ń ṣe iṣẹ́ sexual abuse yìí àwọn náà kọ́kọ́ gbé ọ̀rọ̀ yẹn tó fi di pé ó di tọ́hún mú ní kékeré bọ́dẹ̀ ṣe máa ń ṣe iṣẹ́ wọn nìyẹn ẹlòmíà ní òun lọ sí àgọ́ ọlọ́pàá wọn ò dáhùn wọn ò ṣe kíníkan ẹ lọ sọ́dọ̀ àwọn èèyàn yìí mo mọ̀ pé ìpínlẹ̀ kọ̀ọ̀kan máa ní téèyàn bá béèrè èèyàn máa rí ìpínlẹ̀ kọ̀ọ̀kan máa ní àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn ni pé kán ti jà fáwọn tí wọ́n fipá bá lò pọ̀ àbí tí àwọn nà wọ́n iṣẹ́ wọn nìyẹn kò sí pé kéèyàn bá bu ẹnu. nǹkan ni ti dókítà ọjọ́ kìíní àná tí àwọn èèyàn sọ pé kò yẹ kí ìyàwó ẹ ṣe sọ kò yẹ kí ó ṣe kí náà tó ń pè kíní kan kíní kan. ta irú àṣírí wo ló ń bò ń ta. èmi ò mọ irú àṣírí tó ń bò ó. tí yóò bá sọ síta ó máa pa ọmọ yẹn díẹ̀díẹ̀ nílé ọmọ yẹn ò ní lè sọ̀rọ̀ síta ó tí yóò bá sọ ohun gan máa rí pé ẹni tó ṣe nǹkan báyìí fún mi ìdájọ́ ti wọ́n ti ṣe ọkàn á balẹ̀ pé ó kẹ́ ẹni tó ṣe nǹkan burúkú yìí kò ṣe pé ó ń rìn káàkiri kò ṣe pé ó ń yan fáńdá káàkiri kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá àwa òbí ká bójútó ọmọ wa gẹ́gẹ́ mò ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan pé ẹlòmíì wà tó jẹ́ pé ó kàn máa mọ́ ọmọ ó kàn lọ́ọ́ lọ drop ẹ̀ sí boarding school oríṣiríṣi òbí ló ní oríṣiríṣi ìdí tí wọ́n ṣe ń mú ọmọ lọ sí boarding school àmọ́ eléyìí tèmi rí nígbà tí mò ń lọ sí tí mò ń ṣe kí náà máa ń pè kínní àwọn olóyìnbó máa ní teaching practice tá a máa lọ kọ́ àwọn school eléyìí tí èmi fi ojú ara mi rí ní ilé ẹ̀kọ́ tèmi ti kọ́ àwọn ọmọ yìí o mo sọ pé mi ò ní mú ọmọ mi lọ sí boarding school lóòótọ́ a lè má ní àsìkò a lè má ní kínní fún àwọn ọmọ yẹn àmọ́ ṣe àwọn òbí yìí àwọn iléèwé yìí ó níbi táwọn òbí lè dé tẹ́lẹ̀ rìn dé ń bẹ̀ yẹn ó stay àwọn ọmọ tó bẹ̀ láti débẹ̀ ó ní ibi tẹ́ ẹ lè dé kílẹ̀ pẹ̀lú owó iyebíye táwọn ọmọ yẹn ń san tẹ́ bá rí bọ́n ṣe ń sùn mo ní láì ó lọ́mọ kan ọmọ yẹn wá tiẹ̀ wá jẹ́ ọmọ ọ̀rẹ́ mi èmi ò mọ̀ kí iléèwé yẹn ló lọ ọjọ́ tí mo wá rí ni mo ní aṣọ iṣẹ́ bíbá yìí ló wà kíní kan ọjọ́ bóyá ọ̀sẹ̀ kan lẹ́yìn ẹ̀ ni mo rí ọmọ tí ojú ẹ̀ wú tó ń yọ mi lójú pé òkò kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é ó ní àwọn méjì làwọn ń sùn
sórí bẹ́ẹ̀dì Bẹ́ẹ̀dì kan. ẹ̀dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀dì wọn bíi tí kónkóló báyìí ó ní àwọn méjì làwọn ń sùn ìsàlẹ̀ ló yẹ káwọn sùn senior máa wà lókè senior nìkan máa wà lókè senior bá ní pé káwọn bọ́ sókè àwọn méjèèjì káwọn bọ́ sókè òun nìkan wá òun wá bó ṣe ó wá ré bọ́ ìmọ̀ ó jarun pa ló bá ré bọ́ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tá a mọ̀ ẹ wo àsìkò wa ti lọ jọ nǹkan tó fẹ́ sọ. ó ti mọ èèyàn tó sọ pé òun kò ráyè iṣẹ́ ni ṣáṣáṣá pàtó dọ́mọdé ilé tọmọdé pé mọ́mí this person touch me tó gbọ́ ó ní pé iṣẹ́ máa kú máa lọ ọmọ ó fi iṣẹ́ lẹ̀ pé ẹ̀ lè wá pa mí ó pè mí kí n mójútó kí n máa mójútó ọmọ mi dàkọ́ ní pé ọmọ yín ṣe nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ sí ọmọ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin òbí ó yẹ ká máa mọ́nítọ̀ àwọn ọmọ wa tọmọ bá dé láti ká lè máa béèrè ta ló fọwọ́ kàn ẹ́ ta ni ò fọwọ́ kàn ẹ́. a dẹ̀ súnmọ́ àwọn ọmọ wa pẹ́kípẹ́kí tí a bá ti jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ wa a ti sọ lórí ètò yìí dáadáa tí a bá ti jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ wa kò sí nǹkan táwọn ọmọ yẹn ò ní lè sọ fún wa àmọ́ kó o ti mú kó o ti ní kí ló yẹ ọkùnrin tá lọkùnrin yẹn láwọn kékeré nǹkan kò ní sọ nǹkan kan fún ẹ ò ní mọ nǹkan kan ayé máa já ṣùgbọ́n tá a bá jẹ́ ọ̀rẹ́ àwọn ọmọ wa kò sí nǹkan tó bá ṣẹlẹ̀ táwọn ọmọ yẹn ò ní sọ fún wa ká mọ̀ bí arákùnrin wa tó pè láti Ìjẹ̀bú ti pè irú nǹkan oṣù àwọn ọmọ yín ẹ tọpinpin ẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn kò sí pé bóyá kí wọ́n ti ń pè kò sí nǹkan kan pé kíní ẹ wo ẹ̀yin ará lé àsìkò wa ti lọ a dúpẹ́ lọ́wọ́ àwọn tí ó pè wọlé a ti sọ fún yín pé ètò yín ni a dá ètò yìí lẹ̀ fún ẹ̀yin ará lé ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó pè wọlé ẹ̀yin náà jẹ́ kí ètò náà kí ó dùn kó lárinrin ọgbọ́n tiyín náà ẹ̀yin náà àwa náà tún ti kọ́ ọgbọ́n míì sí bó ṣe yẹ kó rí nìyẹn ẹ má bá wa pè sí orí ètò Obìnrin Ni Mí o ó dáa ẹ wò ẹ̀yin ará lé ibi báyìí ni a máa fi àdàgbà ètò tèmi kọ́ sí torí àsìkò wa ti lọ wọ́n ti ń ṣẹ́jú sí wa ní yàrá lọ́hùn pé ó yá ẹ̀rọ máa kágbá yín ẹ máa kẹ́rẹ́ ẹ wò yín kó tó di pé wọ́n lé wa kúrò lórí ètò ẹ wò níbi jù báyìí lọ ó dọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ orúkọ mi náà ò yí padà Ololade Oke èmi àti àwọn baby girls mi ń sọ fún yín wípé ó dàbọ̀. kò ṣe má ní àwọn obìnrin jẹ́ láwùjọ iyọ̀ sì ni àwọn obìnrin jẹ́ pẹ̀lú ilé Obìnrin Ni Mí òun àti gbogbo ibi tí ọwọ́jà ètò yìí dé pátápátá Marin máa ṣoge Marin bẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́ dùn máa tó sẹ́lá. èmi á sọ wípé ní abala kò ní rí tilé gbọ́. ojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyá àwọn ọmọ mi.